Gaddafi 1990 ló pa odidi ìlú kan rún bẹ̀ wọn àwa ará àfa kankan kó jáde lórí ẹ̀ pé èyí ò dá o Saheed Òṣùpá wà lọ kọrin tí àtijẹ àti mú gbogbo àwọn àfa wa ń gbé kí ló dé tí àwọn àfa ò lójútì náà ẹ mọ̀ pé orí ibú ni ká má ra àfa kan tí ó jáde ó dín dín èèyàn àwọn èèyàn 200 àkéré kan mo tún lọ engage àwọn àfa kan bẹ̀ yẹn ìyí wèrè Fúlàní òun ó wá ń sọ fún mi pé èèyàn mélòó náà pa ṣe rí kó lórí ibú ni nígbà tá a dẹ̀ ti rí àfa kan tó ní àwọn Boko Haram àwọn làwọn ẹni Ọlọ́run àwọn ẹni rẹ̀ ó yẹ so ó yẹ kó mọ̀ pé wọ́n ti ń pass information fún ẹgbẹ́ àwọn Boko Haram ó yẹ báyìí so orí Islam tí wọ́n ń ṣe yẹn Islam tó rò pé ń ṣe yẹn ó yẹ báyìí muftokọ́ ni ẹ tán báyìí lè mú ọ sọ́wọ́ ó yẹ wọ́n fẹ́ pa ọ nítorí pé wọ́n ò pé eléyìí ṣe original Muslim ó yẹ ìwọ fún rẹ̀ tí o mọ̀ pé gbogbo bíi tẹ́lẹ̀ náà criminal ni wa torí Ìmáàmù Málíkì la tẹ̀lé Ìmáàmù Málíkì tá a dẹ̀ tẹ̀lé Mọ̀dínà ni direct àwọn Mọ̀dínà kẹ̀dẹ̀rẹ́ gbogbo tí ń jẹ́ràn àwọn Wàhábí ni àwọn Sálàfí ni àwọn Brotherhood ni àwọn gbogbo wọn yẹn wọ́n ń wá Alul Málíkì oye wọ́n la ní Ìmáàmù mẹ́rin nínú Islam wọ́n ní kan kú sẹ́wọ̀n nínú wọn ẹ béèrè pé kí ló gbé dẹ́wọ̀n ask your question challenge your religion now wọ́n ní kò má challenge ẹ̀ àwọn Shia wọ́n ní kò má challenge ẹ̀sìn ẹ̀ oye ẹ ṣáà ṣe gbogbo ẹ̀ pé a lè question supreme being má jẹ́ kí ẹnu ó gbé mi oye àwọn tí ó yẹ pé kí ni méjìlá ni wọ́n mùjẹ̀mùjẹ̀ ni wọ́n vampire ni wọ́n ẹ lọ ka ìwé kan tán pè ní the real Satan àwọn original Satan méjìlá ni wọ́n àwọn náà create ẹ̀sìn ló fi jẹ́ pé tẹ́ bá wọnú Kùránì is Arabic Bible ẹ sọ nǹkan kan tó wà nínú Kùránì ẹ sọ nǹkan kan tó wà nínú Bible tí ò sínú Kùránì why tó fi papọ̀ àwa wọnú ayé ààrẹ Abrahamu awonú ayé àrí Mósè aronú ayé àrí Sólómọ́nù inú ìwé náà láti ń rí wọn ò lórí pa nínú ayé wọn ò tiẹ̀ wáyé rí oye ibẹ̀ ló yẹ kó o ti mọ̀ wípé àwọn orúkọ tán dá yẹn àwọn orúkọ tó ń mú ẹnájì kan wá tó ń mú agbára kan tó ń di agbára kan mú ni ìwọ kàn ń kàwé ó wá ń ṣe ìdìnnà siratal mustaqim ìyáka náà àbúdù wá ìyáka náà sẹ́yìn ìwọ láà máa sìn ọ̀dọ̀ rẹ̀ láà máa wá ràn ní tó ń bá sọ̀rọ̀ yẹn ṣó o mọ̀ bóyá àlìjẹ̀nu ni ó wá ń promise àlìjẹ̀nu tó o mọ̀ bàbá àlìjẹ̀nu tó o mọ̀ pé ìwọ láà máa sìn ọ̀dọ̀ rẹ̀ àlìjẹ̀nu tó ń promise yẹn ṣó o mọ̀ láfíríkà ò fi máa dààmú torí pé ẹni tó ń promise yẹn ṣe supreme being ọ̀rọ̀ ló dọ̀rọ̀ àwọn tí wọ́n dẹ̀ sọ fáti àyẹn àlìjẹ̀nu ni wọ́n wọ́n ṣe èèyàn oye báyẹn so gbogbo wọn yẹn wá ní ìwọ kan ń ka kinní ni tó wá ń kà yẹn ṣó o mọ̀ tún mọ̀ ẹ̀ èyí tó jáde òun ń bẹ̀ ṣó o mọ̀ èyí tó jẹ́rọ́ ń bẹ̀ ṣó o mọ̀ èyí tó jódodo ń bẹ̀ ṣó o mọ̀ ọ̀dọ̀mọ́ wí ń bẹ̀ ṣó o mọ̀ ó sàn ka Kùránì ẹlòmíì yóò wá ní ẹ wá bá mi ka odidi Kùránì sílé mi ẹ wá ń kó odidi Kùránì wọ́n wá ka gbogbo ẹ̀ wọ́n ka Táúbà gbogbo ibi tán ti sọ pé ẹ pa wọ́n gbogbo ibi tán gbé ní ìsín àti gbogbo àdéhùn àárín wọ́n wá ka gbogbo ẹ̀ láti bẹ̀rẹ̀ dé parí sówúrò pàdúrà náà sí fún un ni wọ́n wá kà tán tí ó dẹ̀ rí gbogbo ẹ̀yin èèyàn wa ní comment section ṣe rí nínú ayé tá a wà yìí in tí wọ́n fi ń gba oore láàyè tí wọ́n ti ń gbà agbára kọ́ náà fi ń gbà o ìtàn náà fi ń gbà tí wọ́n bá débẹ̀ tí kinní yẹn bá fẹ́ dí gágá ìtàn àná náà máa pa wọ́n á ní ẹ̀rán tí àná ni ẹni yìí tẹni á mọ̀ mú yìí ó ṣàdéhùn kan láìpẹ́ yìí kò mú ṣẹ ó yẹ báyẹn àdéhùn ṣe rí nǹkan méjì kan wà kó sá fún àkọ́kọ́ ni ìbúra tó bá máa búra kódà kó jàre gbogbo ẹni tí bá máa búra àṣàṣì máa mú ṣáà ni ẹlẹ́ẹ̀kejì làdéhùn kó máa ṣàdéhùn kó sá máa sọ̀rọ̀ ó yẹ báyẹn gbogbo tí ìwé yẹn gbé dání àdéhùn promise tó lè fulfill àwọn ẹ̀mí gan ò tó bẹ́ẹ̀ wọn ò rí fulfill ká tó níwọ̀ ó yẹ báyẹn ó ń ṣe ìyáka náà àbúdù ó tún wá béèrè lọ́wọ́ ara rẹ pé ìdìnnà siratal mustaqim ojú ọ̀nà wo ni Fatia ń béèrè fún wọ́n ní ojú ọ̀nà tó tún mú ṣinṣin ó ṣàfi Yorùbá tiẹ̀ gbé ní tí ò yí ọ̀hún fi Yorùbá gbé mú ṣinṣin ẹ wo ni béèrè ojú ọ̀nà yẹn tó bá jẹ́ yẹn dàrú mẹ́ lọ́wọ́ Allah tún sọ́ńbò mi Allah ní mọ́njà àdàfìnà ẹni tó bá gbìyànjú nínú wa lànàdì yá na òun ṣubúlánà á fìrú ẹni bẹ́ẹ̀ mà àwọn ojú ọ̀nà wa ojú ọ̀nà mélòó ló wà nínú Islam ask yourself use your brain oye tó bá jẹ́ wípé ìwà tó bá tiẹ̀ jẹ́ pé nígbà wọn fẹ́ ròyìn mọ́mọ́ bá àti ẹ̀rí wà òun pé ìwà ni mọ́mọ́ o ìwà ni àfihàn ìwà òun là ń wá láti bí ọdún márùn láàrí ṣùgbọ́n bó tiẹ̀ jẹ́ wà yẹn padà sílé lọ máa wáre àjẹ́ pé wà gangan ni original yẹn oye ju pé kó máa ṣe láìláìlá tó ń lò lọ́wọ́ yẹn ó dẹ̀ gbé fún ìdáríbà wọ́n dẹ̀ fi ń pààyàn ó wá láwọn yẹn ṣe mùsùlùmí ọ̀tá Islam ni wọ́n ṣé wọ́n lọ́rẹ́ Islam ìwọ lọ́rẹ́ Islam.
wọ́n pààyàn 20,000 30,000 wá rò pé àwọn ẹni yẹn ṣe mùsùlùmí ìwọ ni mùsùlùmí ó dáa má bá bọ̀ ìjọ wọn bá pàwọ náà àbí tí wọ́n bá pàyàwó rẹ ló mọ̀ wípé kinní yẹn ò dáa lára oyè kan pa ọmọ mẹ́ta mọ́ ìyá kan lójú tí ó dẹ̀ ní mí ìwọ́dẹ̀ jókòó sínú ẹ̀sìn yẹn ẹnìkan ò ní ṣerú àfolórí ibú ẹnìkan ò ní béèrè irú ẹ̀ lọ́wọ́ mi àfolórí ibú pé rárá o ṣé láìláìláwì yìí náà fi àwọn ọmọ ajẹ́báyàndá láìláìláwì àwa gbógun ti ojoojúmọ́ níwádìí ń dìde gbogbo ibi tí wọ́n ti dárúkọ 12 òun là ń tú láti ọ̀nà 90 something náà ti dárúkọ 12 tó dẹ̀ ń symbolize àwọn agbára kọ̀ọ̀kan láàyè kọ̀ọ̀kan èyìnbó tá a bá ṣọ́ra tá a bá fi kàlẹ́ndà wọn lẹ̀ tá a fi gbogbo kíní monday kíní kan wọn lẹ̀ tá a kírètì tá a lọ padà sí táwọn bàbá wa a mọ̀ ṣe wàhálà náà ni torí pé kò sí nǹkan wọn tẹ́ ẹ bá ti lò ó máa vibrate inú ayé yín torí gbogbo nǹkan wọn ló so mọ́ sí gidi tẹ̀bí wọ̀ fún rẹ̀ mọ̀ tún mọ́ sunday ó mọ̀ tún mọ́ monday ṣé sunday yẹn kàn jẹ́ sunday lásán ni wọ́n ní tó bá fẹ́ kírun kọjú sí sun ó wá wò pé sọ́ọ̀nù ni god ń gbé àbí wọ́n ní tó bá fẹ́ kírun kọjú sí sun kọjú síbi tó ti ń yọ wá rò pé bẹ̀yẹn ló wà sacred àánú ẹ̀ ṣe mí wọ́n lọ ṣe tó mọ̀ téèyàn bá ń ṣe tó mọ̀ ló dá òun ṣe tó mọ̀ wọ́n sọ ẹlòmíì lórúkọ 40 years kò mọ̀ túmọ̀ rẹ̀ kò mọ̀ pé rúlà ló ń jẹ́ mistura wọ́n sọ ẹni rúlà kó títí dàgbà ó wá ní nítorí ẹni kẹjọ mo fẹ́ mọ̀ tún mọ̀ ó kọ kí ló kọ rẹ mistura ó yan gbà létí ni kálẹ̀ yẹn wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé ó lálàáfíà ni wọ́n sọ mistura láti 40 years mọ̀ túmọ̀ rẹ̀ ńgbò òun náà wá fẹ́ sọmọ lórúkọ ló bá sọ ń kápẹ́ẹ̀tì ìmẹ́ngbò òun eléyìí ó máa sọ tí ó sọ ń já míwì kólẹ̀ lọ ṣe ń tó mọ̀ Yorùbá ní ọ̀pọ̀ àwa lọ́mọ tí ìlú bí sóbó jẹ́ nìyẹn jẹ́ káwọn èèyàn wá gbóhùn sókè